sẹ́rí báyìí sẹ́rí ayé wa ẹ ti rí ayé wa olóṣèlú kan ni wọ́n ní ó kó àwọn mọ́tò tẹ̀ ń wo iye ìpamọ́ ó rà ó fowó òlù rà ó wá lọ gbẹ́lẹ̀ sínú igbó ó kó àwọn mọ́tò yìí síbẹ̀ kí wọ́n bá torí pé tí wọ́n bá ń wọ̀ díẹ̀ kí wọ́n má bàa mọ ibi tó kó àwọn mọ́tò yẹn sí. Number one tí olóṣèlú rẹ̀ bá kú sáwọn yẹn lè mọ̀ pé ó kó mọ́tò sínú bíbá mọ́tò yẹn á jẹrà síbẹ̀ owó àwọ̀gbó owó waste owó tó yẹ kó ṣe kí ni kó fi ṣe nǹkan fún àwọn ará ìlú. Àwọn kan sọ pé orílẹ̀-èdè Nàìjíríà ni nǹkan yìí ti ṣẹlẹ̀ bọ̀ kì í ṣe orílẹ̀-èdè Nàìjíríà bá a sọ pé àwọn olóṣèlú wa yàwó ètò wọn àti yàwó èdè délùwà báyìí àná àwọn olóṣèlú wa àti yàwó èdè délùwà báyìí fún àwọn kan wá sọ pé bí Bangladesh ló ti ṣẹlẹ̀ wọ́n bọ orílẹ̀-èdè Áfíríkà ilẹ̀ aláwọ̀ dúdú sáà ti ṣẹlẹ̀ nǹkan yóò lè ṣẹlẹ̀ l'Amẹ́ríkà tó bá yá ẹni àwọn ìbọn fi ń ṣẹrú wọ́n ṣe bá wọ́n ṣàwò kò possible kò lè ṣẹlẹ̀ ní Amẹ́ríkà kò lè ṣẹlẹ̀ ní Canada kò lè ṣẹlẹ̀ ní UK kò lè ṣẹlẹ̀ ní Australia tó bá ṣẹlẹ̀ wọ́n máa olóṣèlú yẹn máa fi gbogbo gbèsè ayé ẹ̀ tó kọ ẹ̀wọ̀n ló ti máa lò ìyàtọ̀ òyìnbó àtẹ̀yàn dúdú nìyẹn ẹ wo mentality burúkú yìí ìmí mọ bí tí àwọn èèyàn dúdú ti rí mentality burúkú yìí mí kan àwọn ẹni tó ṣe wá bí eléyìí sílẹ̀ ìgbà tó náà dá wa tán só ní áńgẹ́lì kan tó náà ní kó yá kó ṣe kankan lára àwọn èèyàn dúdú tíyẹn lọ ṣiṣẹ́ ṣe ni tíyẹn lọ ṣe iṣẹ́ ṣe kọjá nǹkan tó Ọlọ́run ní kó ṣe àbí kí ló fà á ṣé kìí sọ́nà tó dá òyìnbó ló dé èèyàn dúdú ni torí bí òyìnbó ṣe ń ronú yàtọ̀ òyìnbó ò ní ẹ̀fà ṣerú ìwà wúrú kan yìí ẹ lè rí orílẹ̀-èdè aláwọ̀ funfun kó wúrú wáyé ẹ lè rí olóṣèlú wọn kó ṣe bẹ́ẹ̀ kéèyàn fi owó ìlú ra mọ́tò kó wá lọ gbẹ́ ilẹ̀ sínú igbó abẹ́rẹ́ rí picture yẹn ni I can't just believe this kó lọ gbẹ́ ilẹ̀ sínú igbó kó wá kó mọ́tò yẹn síbẹ̀ torí pé támákò fẹ́ kí wọ́n mọ̀ pé ó fowó ìlú ra mọ́tò pamọ́ tí mọ́tò lẹ́ rí o wọ́n ṣe ń ṣe owó náà nìyẹn o tá máa lọ núgbó tá máa lọ gbẹ́ kòtò gbòòrò kan síbẹ̀ tí wọ́n máa da owó síbẹ̀ wọ́n á da owó síbẹ̀ owó tó yẹ kẹ́ fi tún ìlú ṣe owó tó yẹ pé owó ará ìlú ni owó tó yẹ kẹ́ fi dá ilé iṣẹ́ sílẹ̀ ara nǹkan tó ń fa òṣì àti ìṣẹ̀báwa nílẹ̀ aláwọ̀ dúdú nìyẹn àwọn èèyàn wa bá ṣe ń ronú ó yàtọ̀ ẹranko gan gbọ́dọ̀ ronú bí eléyìí ẹranko àwọn ẹranko tẹ̀wọ̀n ẹ̀wọ̀n gbọ́dọ̀ ronú bí eléyìí in fact mi ìmọ̀ ẹni tó ṣe wá gbélé o ẹ mọ̀ wípé kíní yìí náà ìwà kan wà táwọn olóṣèlú wa ń wò náà tó pọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn máa lọ ra lé sí abroad wọn ní sọ fún ẹbí wọn ní sọ fún àwọn onífọ̀fẹ́ nìkan kan tó pé ìgbà tó ọ̀pọ̀lọpọ̀ wọn bá kú tán ilé yẹn kàn wà ń bẹ̀ lẹ́yìn dé abandon project tó pé ilé yẹn kàn wà ń bẹ̀ ẹ̀sìn owó tán fi ilé yẹn kàn waste dànù àfikọ́ lọ́n sànú wa ní aláwọ̀ dúdú adémadé lórúkọ mi máa mi share fídíò èrè ó dáa.